pẹ̀lú bí ìjà àwọn aṣíwájú olórin fújì lórílẹ̀‐èdè yìí méjì Alhaji Abdulrasaq Kọ́láwọlé Àyìnlá Ìlọrí ẹni tí gbogbo ayé mọ̀ sí Kọ́líńtì Àyìnlá tàbí Kébé Nkwara àti máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ olórí ọmọ ọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó tún jẹ́ olú ọmọ ìlú Èkó ẹ̀yún Alhaji Wasiu Ayinde Anífowóṣe Marshal ẹni tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate pẹ̀lú bí ìjà àwọn bó ṣe ń gbóná jájá sí i. Àwọn olórin fújì wọ́n máa ti kàn sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó lè yanjú ìjà àwọn méjèèjì tó sì lè jẹ́ kí ọ̀rọ̀ náà parí ó ní kí àwọn kan tí wọ́n dárúkọ wọn fún wa kán dìde kán sì gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Kì í ṣe ìròyìn mọ́ pé àjọṣepọ̀ àárín Wasiu Ayinde àti Kọ́líńtì ó ti forí ṣánpọ̀n tó sì jẹ́ pé láti ọdún díẹ̀ sẹ́yìn làwọn méjèèjì ní ìkùnsínú ló ti wà láàrin wọn. Ṣùgbọ́n lásìkò tí ìyá Alhaji Wasiu Ayinde tó jáde láyé nínú ọdún yìí tí Alhaji Kọ́líńtì Àyìnlá tí kò yọjú síbẹ̀ tí bàbá náà ní nígbà tó ń pe fóònù Wasiu Ayinde tí kò gbé inú ìjẹ́ kó ń yọjú síbẹ̀ ìní ọ̀rọ̀ máa di nǹkan ńlá láìpẹ́ yìí ń sì ní gbogbo ẹ̀ wá di ṣú atayanyan nígbà tí Alhaji Wasiu Ayinde tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan níbi tí ó ti jẹ́ kó di mọ̀ pé inú òun kò dùn sí Alhaji Kọ́líńtì nítorí pé lásìkò òkú ìyá ẹ̀ òun dúró tí òun náwó náírà bẹ́ẹ̀ lòun lérò pé lásìkò òkú ìyá òun náà yóò dúró tí òun ṣùgbọ́n tó ní Alhaji Kọ́líńtì Àyìnlá ó dalẹ̀ ó sì já òun kulẹ̀. ṣá o ọ̀rọ̀ yìí ló mà ti ń dìjà bẹ́ẹ̀ l'Alhaji Kọ́líńtì Àyìnlá náà ló ti fèsì tó ń pe Alhaji Wasiu Ayinde ní onígbèraga tí ọ̀rọ̀ ọ̀hún tó sì ti fẹ́ máa pín agboolé fújì sí wẹ́wẹ́ nítorí pé àwọn méjì tán wò bí gẹ́gẹ́ bí bàbá lókè làwọn náà ló ń bára wọn jà yìí. ṣá o àwọn olórin fújì kan tí wọ́n kà sí iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ni àwọn tó lè parí ìjà náà tán lè gbé ìgbésẹ̀ nítorí pé ọ̀pọ̀ gbogbo àwọn onífújì tó kù ènìyàn púpọ̀ wọn jẹ́ ọmọlẹ́yìn Wasiu Ayinde àti Kọ́líńtì ó lẹ́ni tí wọ́n lè parí ìjà yìí tó sì dájú pé wọn yóò parí ẹ̀ bá gbé ìgbésẹ̀ ó ní àkọ́kọ́ òun ni ààrẹ ẹgbẹ́ onífújì lórílẹ̀‐èdè yìí Fuji Musician Association of Nigeria FUMA ìyẹn Alhaji Síkírù tí gbogbo ayé mọ̀ sí SK Sensation tàbí kò lọ títí. wọ́n ní bí SK Sensation tó bá gbéra lẹ́nìí kó lọ sọ́dọ̀ gbajúmọ̀ àgbà olórin fújì ni ìyẹn Alhaji Love Alárápé tí gbogbo ayé mọ̀ sí Love Azeez wọ́n ní tó bá lọ sọ́dọ̀ ẹ̀ kó ya ọ̀dọ̀ ààrẹ fìdíhé àkọ́kọ́ fún ẹgbẹ́ onífújì FUMA Alhaji Abdulwaheed Akàngbé kó tó lọ sọ́dọ̀ àwọn bíi Alhaji Ramoni Àkànní tí gbogbo ayé mọ̀ sí Tọ̀yọ́bọ̀ àtàwọn àgbà olórin fújì míì ó ní àwọn àgbààgbà yìí àwọn ni wọ́n lè pe Alhaji Kọ́líńtì Àyìnlá nítorí pé àgbà ló tó rò lọ ọba ló tó rẹyìn fún wọn náà ló lè bá Alhaji Kọ́líńtì Àyìnlá lé ká ṣàbẹ̀wò sí ká bá sọ̀rọ̀ ká ṣàbẹ̀wò sí Alhaji Wasiu Ayinde náà lé ká ṣàbẹ̀wò sí ká bá sọ̀rọ̀ kó tó di pọ́npọ́n àwọn méjèèjì pọ̀ kan parí ẹ̀ tó sì ní tán bá fẹ́ kí ọ̀rọ̀ tó wá níyànjú jù ilé olùdásílẹ̀ orin fújì olóògbé Síkírù Àyìndé Balógun Àgbẹ̀dẹ̀lọ́lá tí gbogbo ayé mọ̀ sí Barrister ìnìkan fi pàdé sí láàrin Wasiu Ayinde àti Kọ́líńtì láti parí ìjà náà pátápátá tó sì ní wọ́n bá lè gbé irú ìgbésẹ̀ yìí ìjà olúayé fújì àti Alhaji Kọ́líńtì Àyìnlá yóò dópin pátápátá.